Mo kí gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáláyé ọ̀dẹ̀ ọ̀dà bí ànírúgbé sọnù bí ò ṣe bí ọmọ o. Bùwọ́ omi la máa gbọ́nú léyà àní gbọ́ bùwọ́ àgbo o. Ara ẹni olókun ara òní ni wá, ara kì í ní ọlọ́sà ara òní ni wá o. Òjò kì í balẹ̀ kílẹ̀ ọmọ nípa á nípa rẹ̀ láyé. Elédùà ó ti dá wa àti bára wa láyé o, yàgbáyé ṣe rere. Ńjọ́ tẹ́lòmíì ti wà nílé ayé kò tọ́ka sí nǹkan rere. Tó bá yáwó gbèsè ní fi ń san gbèsè. Àwọ̀ ń bẹ lára ẹlòmíì bíi tọ̀gẹ̀dẹ̀. Wọ́n bá sì gba nídìí ìgbẹ́ ní ó jáde. Bí èèyàn bá jẹun tó dáa, iṣó dídùn ni wọ́n máa só. Bí èèyàn bá jẹun tí ọ̀dà òórùn só wọn a máa korò bí nǹkan míì. Ọlọ́run má jẹ́ agbáyé ìnira o, àní gbáyé mánéèjì o. Ohun tí mo fẹ́ fún wa yìí, tí mo fẹ́ ṣàlàyé lórí ẹ̀ yìí, ó wà fẹ́ni tí ń ṣe bísínẹ́sì tàbí ẹni tó kó owó lé rí ọjà tàbí ẹni tó ní okòwò tí ń ṣe tó jẹ́ pé bí tí ń ṣe ọ̀hún náà gan-an kò jọra wọn tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Ó tiraka kọ́ga ó débí wọ́n níràwọ̀ ẹ̀dá ọdọ́hùn wọ́n níràwọ̀ ẹ̀dá ó ṣààwẹ̀ ó gbàdúà ó ṣe gbogbo ẹ̀ àdúà máa gbà o sàárà sì máa gbà. Ó lè jẹ́ pé wọ́n kó nǹkan sínú ẹrù rẹ̀ tí ó mọ̀. Ẹ gbọ́ wọ́n lè ti kó nǹkan sínú ẹrù rẹ̀ ó lè má mọ̀. Ìrìn àjò tí mo fẹ́ mú kalẹ̀ yìí tí mo fẹ́ ṣàlàyé lórí ẹ̀ yìí àwọn àgbàlagbà Yorùbá máa lò láti máa túyàn sílẹ̀ nínú irú ogun bẹ́ẹ̀. Ṣọ́mọ pé tó bá lọ fámásì tó máa ń dáko antibáótíìkì oríṣiríṣi ló wà. Ibi tí wọ́n lò kọ̀ọ̀kan sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Torí ẹ̀ lẹ́lòmíràn máa sọ pé àìmọye ìyọ́nú láti ẹ̀ ti lò àìmọye atúndè lá má dà pọ̀. Ihun tí máa ṣe kálukú àti ohun tó lò sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹni ayé ń bájà tí ń lóògùn ẹ̀yọ́nú kọ́ ọbẹ̀ ni tí ń bọ ọjà náà kó sì lẹ́yìn rẹ̀ kó tó di pé ó lóògùn ẹ̀yọ́nú. Ẹ gbádùn mi. Tí dókítà bá fún yàn ní antibáótíìkì ó kọ́kọ́ lo antibáótíìkì yẹn tán kó tó bẹ̀rẹ̀ ògùn ẹ̀jẹ̀ lórí ẹ̀. Ó lè máa lo antibáótíìkì kó máa lo ògùn ẹ̀jẹ̀. Iṣẹ́ yẹn ò ní dáa. Ẹ bá àwọn dókítà. Ẹ bá mi tọ́jú ìgbẹ́ ewúrẹ́ kó pọ̀. Ìgbẹ́ ewúrẹ́ téwúrẹ́ yà sáàárín ọjà. Ẹ bá mi tọ́jú ẹ̀ kó pọ̀ díẹ̀. Ìgbẹ́ àgùntàn àwọn àgùntàn patẹ́patẹ́ tí wọ́n yà sáàárín ọjà ẹ bá mi wá. Ìgbẹ́ màálùú tó yà ẹ bá mi wá. Ewé pápásán ewé ẹ̀là ewé ọ̀là á tọ́jú gbogbo àwọn ewé yìí. Ewé àkéréjùpọ́n àti egbò àkéréjùpọ́n àtàwọn nǹkan díẹ̀díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ á wàá gbé ní lọ́fíńdà tá a bá parí iṣẹ́ yìí. Èèyàn máa lò ó. Èèyàn mi máa lo iṣẹ́ yìí. Ó rí àánú gbà. Ó ṣe kí ni mo pè é? Ó rí àánú gbà. Wọ́n ní ewúrẹ́ ilé ní towótowó àgùntàn jà ní sùtàlàtọ́là. Owó ńláńlá là múra màálùú o. Ó rà àánú gbà nǹkan rẹ̀ ó máa bọ́ sí. Àtàwọn nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ yòókù tá a fi kún. Ó di dandan wọ́n ó sì lẹ́yìn rẹ̀.
wọ́n sìn lẹ́yìn rẹ̀, wọ́n yọ̀ǹda rẹ̀. Ọba tí ń yẹ̀nà ọ̀nà ó máa lanu fún ọ. Ọlọ́run ló mọ iye mílíọ̀nù tẹ́lòmíì kó lérí oṣólẹ̀ tí ò ṣiṣẹ́ fún un. Ìgbà tó jẹ́ pé ibi tó yẹ kó ti gbé kò gbé láti bẹ̀, ibi tí ò yẹ kó ti gbé ló ti lọ́ọ́ gbé. Ẹlòmíì kàn ka ògùn bàbá rẹ̀ nù, a ò jó pọ̀, a ò gun pọ̀, a ò lọ́ pọ̀, ògùn a ò jó pọ̀ lọ́lọ́ sí, ọ̀ ń tanra ẹ jẹ. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké tẹ́rí tí wọ́n ń ṣiṣẹ́ ẹbí láyé òde òní, ògùn inú ìwé ni o. Alóhùn má kàǹtì bàbá òun wá bá bẹ̀ pé a ò gun pọ̀, a ò jó pọ̀, a ò lọ́ pọ̀, a ò sa, a yóò gbẹ, a ò mú, a ò ho, a ò ho. Ẹ má wèrí òkú olókù kì í mọ́. Àwọn nǹkan bẹ pẹ́pẹ̀pẹ́ tí èèyàn máa ṣe tó jẹ́ pé gbogbo ẹ̀dá tó wáyé ló ní kádàrá tó gbé wáyé. Ìwọ ni ọ sáré tọra rẹ̀ ń dì í. Ogun ìdílé ọ̀tọ̀, ègún ìdílé ọ̀tọ̀, ogun àfọwọ́fà ń bẹ, ogun àfarawé ń bẹ, ogun àfarakó ń bẹ, oríṣiríṣi ni. Gbọ́ mi, orílẹ̀-èdè tí ń gbàdúrà jù Nàìjíríà jẹ́ kan. Àwọn ọmọ èèyàn tí ń lè rí òkè gbógun mi, òkè kátà mi, òkè gbébọn mi, òkè lanu mi, òkè ṣèkínìkan mi. Àìmọ̀ èèwọ̀, àìmọ̀ kílọ̀kàn lọ́dọ̀ ẹlòmíì dúró sójú kan náà. Àdúrà sì ń gbà. Wọ́n ní lágbádá má dá àárín ọjà fódìdí ọjọ́ méje o. Olóhùn ọlọ́bẹ o. Olóhùn ọ̀dọ́jà o. Òun kàn gbé kẹ̀kẹ́ kọjá ńbẹ̀ ni o. Òun ò dúró o. Ó ti débẹ̀ àbọ̀ ò débẹ̀? Ó ti débẹ̀ mọ̀nà. Wọ́n ní dákun lágbájá o. Tóṣù yóò fi kolẹ̀ má lọ òde o. Ọlọ́run ti ẹ̀kú ṣe, òun ò lóde. Ọ̀rẹ́ òun ti ń ṣènáwó, òun ti sọ fún un pé òun ọ̀wádé, òun kàn lọ ọbẹ̀ nítòun, òun gbóúnjẹ òun kúrò ní oúnjẹ yẹn náà òun sì ní ọmọ jẹ tí ọmọ. Ọlọ́run tí wàá ní ó ṣe, má ṣe tọ̀tá wa o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n, ọmọ ọdún àgbà. Tó bá wù yín ẹ kàn sí wa, á bá yín ṣe. Á bá yín ṣe. Ó sì jẹ́ nù. Tẹ́ ẹ bá lè ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti fi kalẹ̀ lórí YouTube, ẹ lọ download ẹ ṣe. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run má dá wa dúró bí omi adágún, má jà wà bákan náà bí odò tí ọ̀lẹ́jà nú. Mo nọ́mbà yìí ọmọ ọ̀dọ̀ tó bá ti pè é tí ọ̀lọ́mi ò sí Nàìjíríà ní +2348032983298. Tó ń gbà lẹ́ẹ̀kan sí +2348032983298. Yóò fún ọ ní zéèmì. +2348089038658. +2348089038658. Yóò fún ọ ní glo mi. +2347059780034. +2347059780034. Yóò fún ọ nọ́mbà orílẹ̀-èdè Benin. +2290154651928. Tó ń gbà lẹ́ẹ̀kan sí +2290154651928. Ọlọ́run tí wàá ní kó ṣe, má ṣe tọ̀tá wa. Ire o, ire o, ire kàbìtì nílé gbogbo wa o.